والسلام على سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. ذلك سوسياتنا أسمعنا الرجية أدركنا بودو ونحن نباتي صار تيمو على رأسه جرى الرجية وقال ربكم ادعوني أستجب لكم olùwànyí sọ pé ẹ máa pè mí wọn máa jẹ yín àdéhùn lálẹ́ látọ̀dọ̀ Olúwa Ẹlẹ́dàá nítorí pé ẹ̀dá tó dá là wá ẹ̀dá tó lẹ ẹ̀dá tí ó lè dá sí ẹ̀dá tí ń fi gbogbo gbà tó fi bùkátà Allah nínú tó kéré àti tó tóbi nínú gbogbo bùkátà wa. Kò séyìí tí a lè dá sí Olúwa Ẹlẹ́dàá wa tó ọ̀rọ̀ fún wa torí ẹ̀ Olúwa ti bá yanjú wàhálà wa ó ti bá gbé ìṣòro wa kó pẹ̀lú àdéhùn láàyè ẹ má pè mí wọ́n máa jẹ yín tí ẹ̀ máa ń fẹ́ lẹ́ẹ̀kejì kó mójútó ta lákọ̀ọ́kọ́ àwọn tẹ́kọ̀ọ́ ló wá kọjọ́ wọ́n máa pè é tí èèyàn bá sì ń fẹ́ wípé kí àfojúsùn tòun kọ́mọ kọ́ sí tó o bá ti ṣe tó ló wá ní kó o ṣe fọkàn balẹ̀ kọ́mọ dájú sápá pé Olúwa Ẹlẹ́dàá wa òun náà ṣe díẹ̀ fún ọ pípé ló ní kó o pè wọn àti dáhùn kì í sọwọ́ tiẹ̀ lọ́wọ́ ìwọ lọ jókòó kó o sì máa ṣe sùúrù má jákàn pẹ̀lú àṣẹ Allah Olúwa Ẹlẹ́dàá yóò padà jẹ ọ́. Ìwádìí fi hàn tí gbogbo àdúrà tá a máa ń ṣe tó pin ìgbà tá a bá ti ta kọ̀ọ̀kan nínú àwọn òfin kọ́kọ́ bí náà kájú ọgbà gbogbo àdúrà tá a ń ṣe ni máa gbà. Ṣùgbọ́n kan tó ṣe pé àfojúsùn wa lónìí ó máa ń kéré sí tọ̀la nígbà tí àfojúsùn tọ̀la bá dé wọ́n ti gbàgbé àtàtì lánàá ọmọ èèyàn tún máa wò pé ó tún kù náà ni ọ̀pọ̀lọpọ̀ fi máa wò kájú àwọn ọ̀gbà eléyìí tí máa mú kẹlòmíì ṣàtìṣe yọ wá kó lójú ọ̀nà yọ wá lọ máa fi gbẹ́ yọ máa fi sọ́nà yọ tàtàrà bẹ́ẹ̀ ó ṣe kékeré sí Allah yọ máa wò yí pé wọ́n máa ní kó wọn dúró bíi pé Allahu nìkan ni wọ́n máa pè àdúrà yóò ní gbà bí ọba ti ẹgbà yóò fún pẹ́ nítorí wípé wọ́n ti dúró ó tó ṣe kan fún nínú mẹ́wàá báwo wá ló ń fẹ́ dúró dà tí mẹ́sàn-án tó kù náà fi bọ́ sí láì mọ̀ pé nígbà tí wọ́n sọ kọ́kàn ló ṣe fún ọ nínú mẹ́wàá Olúwa ti ṣe ẹgbẹ̀rún fún ọ àmọ́ tó ṣe pé wà ló má fura kọ́ ọ̀ma nítorí pàtó àtàṣe kì í lọ lásán nínú kó ló fún wa ní nǹkan àbèrè gbàgbà àbí kọjá pé kò fún wa ní nǹkan wọn á fi oore míì tó dàbí rẹ̀ ó fi di fún wa èyí tí èsì dandan tó kéde fún wa àbí kọjá tara àdúrà tá a ṣeun kó gbàgbóró ńlá kan kó fún wa èyí tí ètò ṣe dandan fún wa ní ìwé ìkéde pé tọ́sẹ̀lẹ̀ ni àbí kó tiẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ tó ń ti bó ti ṣe sẹ́yìn wọ́n bọ̀ fi ládàá rẹ̀ pamọ́ kíkọ́ gbẹ̀sà rẹ̀ jọ gbẹ̀dà tìyánu nítorí pàdé àgbàgbà ìjọsìn kámúkú lọ́pọ̀lọ́ wa nígbà tá a máa ń bẹ Allah ìbọyá nígbà ń béèrè fún kò sílẹ̀ nínú ìsìn àbí àwọn èèyàn tí ń tọrọ rẹ̀ pọ̀ wọ́n á ronú síta ni wọ́n fún nínú wa Allah kìí séèyàn tó bá jẹ́ pé gbogbo wa pátá korongodo wa tábà tó pọ̀ ju bá a ṣe wáyé lọ kódà látòrí èèyàn àkọ́kọ́ lórí èèyàn gbẹ̀yìn àǹjẹ̀nú àkọ́kọ́ àǹjẹ̀nú gbẹ̀yìn oníkálukú wa dúró láyé kan náà àwọn aráwọ̀ ra sọ ẹ̀bẹ̀ sí Allah kálukú ń tọrọ ti ń fẹ́ olùwà ó ní tó ń bá fún gbogbo wa pátá ní tá à ń fẹ́
ká ti dín kankan kù nínú tí ń bẹ lọ́dọ̀ àfi bí ẹni pé kárí abẹ́rẹ́ bọ́nú omi òkun kí la rò pé abẹ́rẹ́ lè dínkù nínú omi òkun bẹ́ẹ̀ tá a bá gbé sókè tó bẹ́ẹ̀ ni Olúwa bá ṣe ń tí kálukú wá fẹ́ fún torí ẹ̀ má ro ìròkúrò ṣé Allah mẹ́sì rò wípé ọ̀yá do àti ẹ̀kọ́ nígbà ọmọ wa wá gbígbàdúrà lọ síbi tí wọn kì í ti bá oríire pàdé tó ṣe pé aburú náà ni máa ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ gbogbo ẹni tó lọ́wọ́ bá ti rọ̀ lọ́rọ̀ tó bá ti ṣàdúrà ó kú oríire wàá ṣe sùúrù títí tó fi rí gbígbàdúrà èèyàn máa ń kọ dínà kádùá rẹ̀ gbà báwo ni ànábì ní tẹ̀yìn bá ti sọ wípé wọ́n ti pè é ọ̀dà mi lọ tẹ̀yìn bá ti sọ bẹ́ẹ̀ àdúrà rẹ̀ ò lè gbà olú ẹlẹ́dàá kọ́ gbàdúrà wa olú ẹlẹ́dàá kọ́ mọ́ kọ́ àdúrà wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.